ṣé ẹ̀yin náà ti gbọ́ wípé wọ́n ti gbé irin tútù sí Portable lọ́rùn nílùú Ìkẹjà báyìí o lọ́jọ́ tàná tí wọ́n sì fẹ́ gba ẹ̀mí rẹ̀ lójijì? èyí ni ohun tí ó ṣẹlẹ̀. ṣé wípé àwọn ọmọbìnrin dọ̀dọ̀yọ̀ tún wà tí àwọn ọkùnrin kan náà lè lù ní jìbìtì owó mílíọ̀nù tó pọ̀ jàǹtìrẹrẹ? wọ́n ti fi ẹ̀sùn kan àgbà òṣèré lẹ́wà yìí o. ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá gbọ́ àtúpalẹ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí ọmọkùnrin tí wọ́n ń pè ní wèrè olórin tí ẹnu kì í sìn lára rẹ̀ nígbà kankan yẹn, tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Portable Habib Ọmọlálọmí? ó ti sáré jáde síta ní àìpẹ́ yìí wípé ìṣẹ̀lẹ̀ ńlá kan mà ti ṣẹlẹ̀ sí òun báyìí lọ́wọ́lọ́wọ́ o, tí ó sì wípé gbogbo ẹ̀yin tèmi, gbogbo ẹ̀yin onítèmi, tí ẹ bá rí fọ́nrán kan tí ó bọ́ síta sí orí ayélujára láìpẹ́ yìí tí mo ń bá àwọn ènìyàn fa wàhálà níbẹ̀, ẹ má bẹ̀rù ohun tí ó ṣẹlẹ̀ rèé. kódà níṣe ni mo ṣe jàgídíjàgan níbẹ̀ gan ni o. tí ẹ bá sì rí fọ́nrán náà, mo faraya gidi sàn-án pẹ̀lú àwọn ọmọ wèrè yẹn, tí ó sì jẹ́ wípé ní Ìkẹjà ni àwọn ọmọ wèrè yẹn, àwọn gidi gan kú kan ti ṣùrùbòmí o lójijì ní ṣòó kan tí òun lọ lánàá o. ẹ wò ó, kì í ṣe ṣeréṣeré rárá o. irin tútù ni wọ́n gbé sí mi lọ́rùn o. ọmọ bóyá mi ò bá ti dé àlùjànnà báyìí o, ọpẹ́lọpẹ́ Ọlọ́run mi tí ó kó mi yọ. ó wí pé góòdì mi tí mo fi sọ́rùn, ìyẹn ẹ̀gbà ọrùn mi, ni wọ́n kọ́kọ́ gbọ̀n yọ o, tí wọ́n sì tún ń na ọwọ́ pé kí n fi fóònù mi lé àwọn lọ́wọ́. kódà ní wọ́ọ́rọ́wọ́ ni mo tú góòdì mi lé wọn lọ́wọ́ o. ọ̀bẹ kò dá ní ọrùn o, ojú mà ni màálù ń rọ́ o. ni wọ́n bá ní kí n fi fóònù mi lé àwọn lọ́wọ́. èyí ni ó mú mi rántí wípé street lèmi náà nà ó. bẹ́ẹ̀ ni mo rántí àwọn àjẹsára kan tí àwọn bàbá mi ti gbé jẹ fún mi o, àti àwọn oríṣiríṣi àfúnmu ni mo bá sọ di wèrè mọ́ wọn lọ́wọ́. ní àìpẹ́ yìí ní Ìkẹjà ni ó ti ṣẹlẹ̀. ẹ wò ó, níṣe ni a fi wèrè po wèrè débi wípé a da gbogbo ẹ̀rú ni o. mo sì fi yé wọn wípé mi ò kéré ní orílẹ̀-èdè yìí, mi ò kéré nínú ayé o. mo jẹ́ kí wọ́n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé King of Africa ni mí, mo jẹ́ o. mo sì gba góòdì ọrùn mi tí wọ́n ti gbà lọ́wọ́ mi, mo gba padà lọ́wọ́ wọn. mo dáràn wò gan níbẹ̀ o. so in case tí ẹ bá rí fọ́nrán tí ó lo orí ayélujára pa nípa mi, èyí ni ohun tí ó ṣẹlẹ̀ o. kó tó di wípé wọn ó bọ́ síta wá wípé mo wá jalè ni àbí mo lọ fa ìdíya, èyí ni ohun tí ó ṣẹlẹ̀ o. báyìí ni Habib Ọmọlálọmí tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Portable ṣe àlàyé ohun tí ó ṣẹlẹ̀ sí ní Ìkẹjà ní àìpẹ́ yìí, tí ó sì ń dúpẹ́ wípé ọpẹ́lọpẹ́ Ọlọ́run o, irin tútù ni wọ́n sì gbé sí òun lọ́rùn o, tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún un wípé káre Ọmọlálọmí ọmọ àgbà, wèrè la fi ń wo wèrè náà. bí o ò bá ní wèrè ní orílẹ̀-èdè yìí, wọ́n á pa ẹ́ dànù ni. ṣé wípé àwọn dọ̀dọ̀yọ obìnrin náà tún kún orí ayélujára tí wọ́n sì pọ̀ tó báyìí? ṣé bí àwọn ọmọbìnrin ni wọ́n máa ń pè ní dọ̀dọ̀yọ̀, ní ìyẹn àwọn ọmọkùnrin tí ó bá gọ ara wọn, tí wọ́n sì ń gbá ní ìgbàkúgbà, tí wọ́n sì ń gbá ṣeré, tí wọn kò sì jẹ́ kí wọ́n ó dé ìsàlẹ̀ èkó wọn. àwọn ọmọbìnrin dọ̀dọ̀yọ̀ mà tún ti wà o. ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí ọ̀kan lára àwọn àgbà òṣèré lẹ́wà nì? ọmọkùnrin tí ó dúró dáadáa tí ó sì dùn ún wò ní ọmọkùnrin tí a mọ̀ sí Bọ́láńlé Nínálowó. ọmọbìnrin kan ni ó máa ń pe àgbà òṣèré yìí síta báyìí, tí ó sì wí pé Nínálowó mà ti gbá òun kẹ. níṣe ni òun kó 33 million lé lọ́wọ́, tí ó sì di wàhálà ńlá báyìí o, látàrí wípé ọmọbìnrin yìí yóò ìfẹ́ lórí ayélujára. nínú ìwádìí láti mọ̀ wípé kì í ṣe Nínálowó ni ọmọbìnrin yìí kó owó lé lọ́wọ́ o. ìwádìí sì fi hàn wípé ẹni tí ó gbá ọmọbìnrin yìí fake account ni ó kírètì o, tí ó sì fi àwòrán àti orúkọ Nínálowó sí orí àkáǹtì náà. ọmọbìnrin yìí ni ó lọ sí orí ìkànnì yìí o, tí ó sì ń bá fake account yìí sọ̀rọ̀ ní ìrètí wípé Nínálowó Bọ́láńlé gangan ni òun bá sọ̀rọ̀. ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì sáàwọ̀ ní ẹnu kan ṣá. ọmọkùnrin yìí àti ọmọbìnrin yìí, ọ̀rọ̀ ìfẹ́ wọn wọ̀, ìyẹn ọmọbìnrin yìí àti fake account Nínálowó. nígbà tí ọ̀rọ̀ ìfẹ́ wọn dé ibì kan, níṣe ni ọmọkùnrin fake account yẹn béèrè 30 million ní ọwọ́ ọmọbìnrin yìí, ni ó bá fi ránṣẹ́ sínú àkáǹtì ọmọkùnrin yìí o. dọ̀dọ̀yọ̀ kò pẹ́ kò jìnnà ní ìyẹn ní iye ọmọbìnrin náà sí tó wípé wọ́n mà ti gbá mi ní orílẹ̀-èdè yìí kẹ́. ló bá pe aago tí ọmọkùnrin náà fún un ní ìgbà tí iye ọmọbìnrin náà sí wípé wọ́n ti gbá òun. ọmọkùnrin náà kò jiyàn o. ó ní ìwọ ti bọ́ sọ́wọ́ ń tiẹ̀ nìyẹn, kò sí nǹkan tí o máa ṣe. Nínálowó gan ti wá jáde síta báyìí o, tí ó sì ti wá wẹ ara rẹ̀ mọ́ wípé fake account ni wọ́n ṣí, tí wọ́n sì fi gba owó ní ọwọ́ rẹ̀. kódà
ìntì ìpátá ti 3 million látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí gan, ṣùgbọ́n ibi tí ọ̀pá ọ̀rọ̀ yìí yóò ré sí kò tí ì yé ẹnìkankan o. Ọmọbìnrin kan ti bọ́ sí ọwọ́ gbájúẹ̀ lórúkọ níná lowó. Ẹ ṣé fún ìfarabalẹ̀ yín.